kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àti ògbẹ́ni olùfẹ́ ta lọ́hùn káàkiri àgbáyé fún ọjọ́ mẹ́ta, àkìyí ojú tẹ fi wò ní fọ́, èyí tẹ fi ń gbọ́ òní láṣẹ lọ Olódùmarè, láṣẹ lọ Ifá. Ògbẹ́ni olùfẹ́ wa, ẹ dákun, ẹ bá wa wo fọ́nrán yìí, torí wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀, ẹ jẹ́ wo fọ́nrán yìí. منهاجنا القرآن وسنة شعارنا الإسلام تمكين ثم الخلافة الإسلامية أهدافنا تحرير لأرض ثم الخلافة مثل النبوة لا لليهود ولا الخلافة لا لليهود ولا الخلافة جماعة تعاون المسلمين فكرة عقيدة علم ثقافة. ṣe rí fọ́nrán tí ẹ wò tán, Mùfútì wò nù, ní tó ṣe yìí kò ṣe mọ́ ṣe, ó kó gbogbo àwọn ọ̀dọ́ àtàwọn ọmọ kéékèèké, ó kó wọn jọ, ó wá á fúláàgì Palestine lé wọn lọ́wọ́, ó dáṣọ fún wọn, wọ́n kọ́ wọn bí yẹn ti ń jà, wọ́n kó wọn jọ, wọ́n ń tréni wọn, wọ́n ń gbára wọn dì fógun. Ẹ wá béèrè pé ta ni fẹ́ bá jà? Palestine ni wọ́n ti ń jagun, àwọn ń gbọ́sọ ìjà, wọ́n múra jàǹbí. Kí ni ìjà tí wọ́n ń jà Palestine, kí ló ṣe kàn wá? Mo wá ń bèèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wọn fọ́nrán yìí pé kí ni purpose in tí wọ́n ṣe yìí gangan? Tí ẹ bá ṣe yẹn kan yóò ní purpose. Tí ò bá ti ní purpose tó fi ṣe tán ṣe, dájúdájú wọ́n fẹ́ terrorize ilẹ̀ Yorùbá ni. Kò ní purpose yẹn kan. Mo ò lè pe nọ́mbà Mùfútì Ìwó wípé á mọ̀ bọ̀ o, àwọn ọmọ tó train o, mọ̀ kú wọn bọ̀ kí wọ́n wá support Palestine o. Ọ̀rọ̀ burúkú òun ẹ̀ ni. Tí wọ́n pe nọ́mbà rẹ̀ pé àwọn ọmọ tó ń train mọ̀ kú wọn bọ̀ kí wọ́n support Palestine ni. Mo ò lè pe nọ́mbà rẹ̀ láti wá support Palestine. Dájúdájú táyé pé wọn ò lè pa àwọn ọmọ tó ń train yìí láti wá support Palestine. Dájúdájú òun tí àwọn ọmọ yìí láti terrorize ilẹ̀ Yorùbá ni. Bí àwọn Boko Haram náà ṣe bẹ̀rẹ̀ ní, ìjọba sì wà ń wòran àti kéékèèké ayanyanyanyanyan. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti bí ẹni pé àwọn ò rí, ìjọba ń jó, wọ́n ti bí ẹni pé àwọn ò rí. Kẹ́ẹ̀tì ẹ̀ wá pé ká invite ẹ̀ pé kí ni ìdí, kí ni purpose tó ń ṣe gangan? Káwọ̀ bí òun náà lè rí reason fún tó ń ṣe yẹn. Ó sàyẹ̀ kó ní purpose. Ṣé láti lọ kó àwọn ọmọ ẹ̀yẹn lọ support àwọn ogun Palestine ni? Àbí láti lọ kó àwọn ọmọ ẹ̀ lọ sí government house Ọ̀ṣun state wípé wọ́n pa ọmọ ẹ̀yà yín Palestine? Kó wá sọ ọ̀nà táwa àti Palestine tá a gbà tán, ó wà sọ́nà tí Nàìjíríà àti Palestine gbà tán. Àwọn Arab nation ẹgbẹ́ wọn, àwọn Qatar, Kuwait, Bangladesh, Iran, Iraq, gbogbo wọn báyẹn, United Arab Emirates, kò sẹ́ni yẹn kan tó yẹ protest ní Arab Peninsula, kò sẹ́ni yẹn kan tó yẹ protest. Yóò wá dúró sí Kilimanjaro, wá ń ká wọn mọ́ pàtá, òun dá sí wọn lọ́rùn, ìjọba sì ń wòran. Wọ́n wá torí owó tí wọ́n ń gbà táwọn kan sponsor ẹ, àjẹ́ndà táwọn pípì gbé dání, ìjọba ò tiẹ̀ rí rárá, bí ẹni pé ìjọba ò rí bí nǹkan tí ò dá ní. Ìjọba Adémọ́lá Adélékè gbóhùn sí wọlé second term ní rántí ẹ̀, kò rí bí ẹni pé àwọn pípì yìí terrorize Ọ̀ṣun state. Báyé Adémọ́lá Adélékè wọlé second term, bí ó sì kún pàtì ilé tí ó lọ pàtì ilé tí ó wọlé second term ní iná. Ọba tó wà wo ń tiẹ̀, ẹ̀yún ń tiẹ̀, tó bá ti rí gbó tí ó mu, kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe ń tiẹ̀ lẹ́yìn tó bá ti rí gbó tí wà òkè. Níjọ́ wo lẹ gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ará Palestine
tán wá protest fún wa wípé àwọn protest torí pé wọ́n pa Boko Haram pààyàn Nàìjíríà níjò lẹ́gbọ́rí kí wá lókun sòkú Abídógun képẹ̀. ẹ wá mú àwọn gómìnà sí wa tó yẹ kí àwọn gómìnà southern àwọn tó yẹ south wa ń bì tó yẹ kí wọ́n wá ṣègbésẹ̀ wọn ò rí gbésẹ̀ kẹ̀kẹ́ sí wọ́n wá ń wò ó sẹ́ni kó ti bẹ̀rẹ̀ díẹ̀ báyìí tó bá yá òun náà padà gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ táka yóò lè ka mọ́ táwọn náà padà mọ́ ṣègbésùmọ̀ mi tó àwọn ọmọ pé àwọn fẹ́ negotiate ibi tó ẹ̀yà àwọn èèyàn ló sponsor wọn ó lè mọ ṣerú nǹkan báyìí kó jẹ́ pé nìyẹn kò sponsor yín àwọn kan ló sponsor wọn láti terrorize ilẹ̀ Yorùbá ẹ rí i pé àwọn mùfútì náà ló lọ gbé Gúnmi wá lọ́mọ ìyá àwọn ni Gúnmi Agbódù Babántìtì àwọn ló lọ gbé wá lọ́mọ ìyá àwọn ni àwa ń pa àwọn gómìnà ilẹ̀ Yorùbá gómìnà south á pè wọ́n gbogbo gómìnà south west gbogbo wọn á pè wọ́n lọ sékòó wọ́n làwọn fẹ́ lọ ṣe meeting nípa security ilẹ̀ Yorùbá ẹ ní kí wọ́n ṣe àwọn tó lọ sí meeting nípa security wọ́n bá má sọ ẹbí fọ́tò aṣọ ẹbí tẹ́wọ́ múlẹ̀ wò yẹn àní wọ́n pààyàn ilẹ̀ Yorùbá wọ́n pààyàn gbá wọ́n pààyàn láwo wọ́n jiyàn gbé ẹ̀yin gómìnà á fẹ́ ṣe meeting lórí security ọ̀rọ̀ tó yẹ pé kò yẹ kí gómìnà mi ọ̀nà ti wọ sẹ́ẹ̀tì débẹ̀ kí gómìnà mi ò débẹ̀ kó ń béèrè pé ansẹ̀ tí ń dé kó pé òun ti gbàgbé ẹ̀ kí gómìnà mi ò débẹ̀ kó ń béèrè pé kí ní bá bàbá ẹ̀gbọ́n kó ní àwọn ti gbàgbé torí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó yẹ kó ń míláyà yín ni ẹ̀yin tẹ́fẹ́ lọ sí peace meeting tẹ́fẹ́ lọ sí security meeting ẹ wá kó nú aṣọ ẹbí sẹ́yìn tẹ́ ń protect wa ni àbẹ́ ẹ̀kọ́ wá pọ̀ ara yín ẹ̀kọ́ wá pọ̀ ara yára ẹ̀kọ́ gbogbo láìfù aráàlú tó ń lọ pátí lẹ́yìn fi ń ṣe kò jọ yín lójú gbogbo gómìnà yóò kọjú orí máìkì kẹ́ gbá máìkì mú kẹ́ fẹ̀ fún sí máìkì gómìnà yóò kọjá abẹ ẹ wá fẹ̀mí àwọn aráàlú ẹ wá fi ń takátì kí ẹ fẹ̀mí àwọn aráàlú takátì ẹ wá ní kẹ́yìn gómìnà kẹ́ wá ṣe ìpàdé lórí bí wọ́n ṣe ń pa wálẹ̀ Yorùbá ẹ kó nú aṣọ ẹbí ẹ sí kọ́ńfọ̀ yìí lọ wọ́n gba láṣẹ wọ́n dáná báwọn bandits wọ́n ṣe bẹ̀rẹ̀ ní tẹ́ńkúra wọn jọ ní north báwọn Boko Haram wọ́n ṣe bẹ̀rẹ̀ nú wọn ò réèyàn sẹ́wọn lórí tí wọ́n ṣe ló jẹ́ kó gbẹ̀rẹ̀ gẹ̀jigẹ̀ ìjọba fúnra wọn wọ́n bẹ̀rù àwọn mùsùlùmí ọlọ́pàá Inspector General of Police ó bẹ̀rù wọn a sì la fẹ́ fọ́lù mọ́ a sì láwọn kan tí ń dà lúrú kí wọ́n la fẹ́ fọ́lù nígbà tí àlè báwọn tí ń dà lúrú mo mọ̀ pé irú múmẹ́ǹtì tí Mufti gbé yìí irú ìgbésẹ̀ tí Mufti gbé yìí mo wà very sure ikú táyé pé oníṣẹ̀ṣe kan ló gbé ní Mùsùlùmù ni ó lọ rìpọ́ọ̀tì fọ́lọ́pàá pé kọ́lọ́pàá wá gbé ààrẹ ọlọ́pàá ó yà gájígájí tọ́yìn pé oníṣẹ̀ṣe àníbákọ̀ kankan ṣùgbọ́n àwọn èèyàn ti lọ rìpọ́ọ̀tì pé ẹni yìí tó ń ṣe àwọn ọlọ́pàá wọn ò rí tó ń ṣe bí àìdá ní ìyẹn pé Islamic agenda náà mùsùlùmí kan náà jẹ gbogbo wọn bọ̀ mú mọ̀ pé táyé pé oníṣẹ̀ṣe kan ló kọ́ àwọn ọmọ ìjọba ẹ̀ tí wọ́n ń kọ́ wọn jà tí ń dáṣọ sínú ọlọ́run pé àwọn fẹ́ support Palestine mú mọ̀ pé wọ́n ti arrest ẹnìyẹn tábà pariwo mùsùlùmí ẹ̀yin lẹ́ ń pa wá ẹ̀yin lẹ́ ń ṣègbésùmọ̀ mi ẹ̀yin lẹ́ ń kidnap ẹ̀yin bandit wọ́n ní irọ́ ní o ọ̀tọ̀ làwọn tó kidnap o ọ̀tọ̀ ní kíníkẹ o ṣe bí iṣẹ́ kidnap lélẹ̀ ló ti fi ń lọ́lẹ̀ nílẹ̀ Yorùbá ìjọba sì ń wọn náà láyé ìjọba tí wàá pariwo ṣé Mufti wà lágbára ìjọba Ọ̀ṣun state lọ ni tí ó lágbára ìjọba Ọ̀ṣun state lọ ni nínú ìlú tó lọ́ba tó ní jóyè nínú state tó ní gómìnà tó ní ọba tí wọ́n ní gbogbo mẹ́mbà ní house tí wọ́n represent a constituency kọ̀ọ̀kan ẹnìkan sì ń da constituency kan rú ẹ sì ń wòran tẹ́ bá gbé tẹ́mi kẹfẹ́ kún ó ṣe ìbílẹ̀ ẹ̀ ni pé kí ni purpose tó fi ń káwọn ọmọ jọ tí fi ń aṣọ sí wọn lọ́rùn tí ń gbé flag lé wọn lórí nílùú tí ò ti sógun tó wá ń fẹnu pogun
ṣé ẹ̀ ń pé kí ni ohun tó ń ṣe yìí gan bí gbàdá yìí pé àbí àwa tíjà ò kàn kí ló kà kó lè jà Palestine tí àwọn tó táwọn Israel tó bá Palestine jà sí tó bá níyẹn sìn wọn máa bí ẹni pé bí Nàìjíríà wà láwọn tó ń support wọn pẹ̀lú ammunition àbí nǹkan kan ni àwọn gan sì nìyẹn tá à ń bá yí ẹ̀yìn tá à ń rán àti ìran tán mùsùlùmí tún lọ náwó kọ́mi láti ta ọ̀pọ̀ ọ̀rọ̀ kagbọ̀n afẹ́ ní gbé lọ ìjọba Adémọ́lá Adélékè àjọwà Nàìjíríà láwọ̀pọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin lèmi fẹ́ pè inú ilé yín lógún ti fẹ́ jalè Yorùbá yìí o kékeré láti pẹ̀ka àrànkò tẹ́ẹ̀bà tètè dá lọ́wọ́ kọ́ nísìn yóò kọ́ra gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ wọ́n ní ti Association of Free Palestine Ọ̀yọ́ State branch wọ́n ní Ọ̀ṣun State branch wọ́n ní Lagos State branch wọ́n ní Èkìtì State branch Ondo State branch bí wọ́n ṣe gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ nú o nígbà máa ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ táwọn Israeli bá rí tó bá rí wọn wọ́n rò pé Nàìjíríà wà lára àwọn tó ń sponsor Palestine tán fún lamination ni sẹ́ẹ̀rẹ́ pẹ́ pogun wálé fún wa Nàìjíríà láì ní kankan tẹ́lẹ̀ fi jagun mufti ò ní kankan ṣùgbọ́n torí owó ìjẹkújẹ $1 $2 tí ń bọ́ sí lẹ́nu tí ń gbà ó sì fẹ́ kúrò Yorùbá sógun gómìnà lù sí wà ń bẹ̀ àwọn gómìnà orí ti wá rò ní táwọn rò ní pé bí táwọn bá sọ̀rọ̀ bí àwọn sọ pé bí àwọn onídìbò ẹlẹ́ẹ̀kejì fáwọn ìbò làwọn gómìnà kọjú mọ́ tó wá dìgbà tí ní tó ń ṣẹlẹ̀ ní Kano Kaduna tí wọ́n pa wọ́n lọ́pọ̀lọpọ̀ tán jẹ́ lọ́njọ́ ọmọ gbé skul tán lọ́njọ́ ọmọ kó ní skul Chibok girls tí ìgbà tó wá tó ṣẹlẹ̀ mí náà ká tó kú gùrì sí kì í ṣẹlẹ̀ mí tẹ́lẹ̀ o ó ń bọ̀ àwọn làájẹ́dẹ̀ àti dáwọ̀dé ó ti wá wọlé bá wa ojúlókùn tá a mú tó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin là ń pè sí o ẹlẹ́rù ní kọfẹ́ ẹlẹ́rù ní ọ̀kọ́ gbẹ́rù ẹ̀mí tó ti fúyẹ́ tẹ́ẹ̀bà wà nǹkan ṣe sí tó bá di ńlá mọ́ yín lọ́wọ́ ìṣòro tó wà mẹ́rin pé yóò padà dá àwọn ilẹ̀ Yorùbá yòókù ẹ̀yìn kúgbà tàlá ń gbé sẹ̀ríà dé náà wọ́n ti sáré mọ́ fẹ́ mú branch sẹ̀ríà kọ́ọ̀tù Lagos branch sẹ̀ríà kọ́ọ̀tù kíníkan branch gómìnà tọ̀yọ́ náà òun náà ní kò sí tó burú nù sẹ̀ríà à ń sọ fún yín mísà yóò wà ní àkọọ́lẹ̀ pé nígbà tí wọ́n ń dàrú báyìí àwọn kan wà tí wọ́n ń ké gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó dọ̀wọ́ yín bóyá ẹ mọ̀ wòran tó pò nú ẹlẹ́nu jẹ̀bẹ̀tẹ̀ yìí tí èrú tùdì mọ́ yín lórí ká mọ̀ wò ẹjá mọ̀ wò bọ̀ gbogbo ẹ̀yin ó lè fọwọ́ jẹ́ fún wo ní ìfowópamọ́ ní láṣẹ lọ́wọ́ fà gbogbo ayé làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀ yìí bọ̀ ṣíṣẹ́.